Ìjà bẹ́ sílẹ̀ láàrin Fẹlá Aníkúlápó Kútì àti MKO Abíọ́lá. Níbo lẹ̀yin gbé nígbà náà àti wípé níbo lẹ̀yin gbà lọ lọ́jọ́ tí Fẹlá Aníkúlápó fi tìpá kó ìgbẹ́ lọ sí ilé MKO Abíọ́lá? Títí ayérayé ni gbogbo àwọn ọmọ Nàìjíríà kò lè gbàgbé Fẹlá Aníkúlápó Kútì o. Bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn wá ọ̀la ò ní lè gbàgbé rẹ̀ títí láéláé nígbà tí wọ́n bá ti ń bá àrọ́bá sì ni bàbá ìtàn. Ó yá ẹ wá nǹkan fìdílé àbí kẹ́ fìdílé nǹkan ẹ máa bá wa ká lọ. Olórin ni Fẹlá, ajàǹgbara ni, olóṣèlú sì ni, olówó ni MKO Abíọ́lá, olóṣèlú sì ni, ọmọ Abẹ́òkúta ni àwọn méjèèjì. Ẹ̀yin ará Abẹ́òkúta ẹ mà kú àmọ́ra àwọn ẹni ńlá, akọni ńlá méjì tó lọ. A ò lè gbàgbé wọn. Bí àwọn méjèèjì ṣe jẹ́ ọmọ Abẹ́òkúta, ṣèbí ó yẹ kí wọ́n máa ṣe ọ̀rẹ́ ara wọn ni, kí wọ́n sì mọ̀ wípé èèwọ̀ ni ẹ̀gbá méjì kì í ja ara wọn níyàn. Kódà bí ọ̀kan bá ń purọ́, èkejì gbọ́dọ̀ máa sọ wípé báwa ni. Ohun méjì ló dá ìjà àwọn méjèèjì náà sílẹ̀. Ìjà náà sì le gidi gan-an ni. Kódà orin méjì ni Fẹlá kọ tó fi bú Abíọ́lá kò tán síbẹ̀ o. Ó tún bú Ọbásanjọ́ nínú orin náà. Odindi rẹ́kọ̀dì kan ni ó fi bú àwọn méjèèjì. Ẹ sì mọ̀ wípé ibi tí erin méjì bá ti jà, koríko bẹ̀ kò tún gbérí mọ́. Ibẹ̀ ló ti sọ wípé ikùn Ọbásanjọ́ ṣe bẹ̀m̀bẹ̀, ó ṣe bẹ̀rẹ̀kẹ̀tẹ̀. Ògbólógbòó ọmọ ìta kan ni Fẹlá ń ṣe. Nǹkan tó fún Fẹlá ní irú ìgboyà bẹ́ẹ̀ nígbà náà, kò sí olórin tó ní irú ìgboyà bẹ́ẹ̀. Ṣùgbọ́n ohun tó ń ya àwọn ènìyàn lẹ́nu nígbà náà ni pé wọn ò tiẹ̀ mọ̀ pé olórin yóò kọrin bú Abíọ́lá. Nítorí olówó ni, ẹni tí gbogbo ìlú sì ń wò lójú tí wọ́n sì ń wárí fún ni. Tí ẹnikẹ́ni bá fi ojú àná wo Fẹlá Aníkúlápó, ẹbọra yóò bọ́ olúwa rẹ̀ láṣọ lọ. Tí ẹnìkan bá sì ń fi ojú àná wo Kúdẹ̀tì, olúwa rẹ̀ yóò bá odò lọ ni. A ó tún máa bá ìtàn bọ̀ láìpẹ́ jọjọ. Ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe, ẹ tẹ like button. Ìfọwọ́sowọ́pọ̀ yín ló máa jẹ àwa náà lógún. Káwa náà lè máa mú àwọn ìtàn ìwádìí ilẹ̀ Yorùbá wá fún yín àti àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn wá ọ̀la. Ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa, ẹ kú kàlẹ̀ o.